Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́yìn tí a bá ń come across video yìí for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment. Ẹ̀yin olólùfẹ́ mi, mo lérò pé ti wo eré Chef Tolu produced by Irewole Olaniyan. Nínú eré yẹn máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré tí mò ń sọ. Nínú eré yìí, ó bá ọkùnrin sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin ọkùnrin, kí ló dé táwa obìnrin bá sọ pé a fẹ́ ṣe business, tẹ́tí máa sọ pé ẹ má ṣe, kí ló dé? Ṣé torí pé ká má bàa lówó jù yín lọ ni àbí kí nìdí? Nínú eré tí mò ń sọ yìí, ẹ̀yin tèmi tẹ́ ẹ bá sì wò ẹ lọ wò. Nínú eré yìí, ẹ máa rí ọkọ àti ìyàwó tó yẹ pé Ọlọ́run kẹ́ ọkọ dójú àmì. Kò sí nǹkan tí ìyàwó fẹ́ tí òun ṣe fún un. Àmọ́ ìyàwó wá rò wípé má jẹ́ ń jókòó lásán. Díẹ̀ múṣẹ́ oúnjẹ níṣẹ́ díẹ̀ máa ṣe cause ó máa ń fún mi ní dùnnú tí máa ń dáná. Ó bá gbèrò yìí ò ló bá sọ fún ọkọ ẹ̀ pé, ọkọ mi o, mo fẹ́ go into oúnjẹ títà o, káwọn èèyàn máa rà kí máa sè kí máa tà. Lọkọ bá fárígá pé rárá o, Ọlọ́run ṣe kẹ́ mi, iṣẹ́ oúnjẹ, kí ló ń wá? Ṣówó ló ń wá ni àbí mọ́tò àbí irun àbí báàgì? Ẹ̀yin tèmi, ẹ lọ wo eré tí mò ń sọ. Ẹ wò bóyá ọkọ gbà àbí kò gbà kí ìyàwó ẹ̀ ṣiṣẹ́ yẹn. Nínú eré ìkan náà, lẹ sì máa rí ọkọ àti ìyàwó mi náà tó yẹ pé ọkọ yẹn wà supportive àmọ́ ó ṣe baba ńlá ṣìnà. Nínú ẹ̀ lẹ ti máa rí ibi tí wọ́n ti fi nọ́mbà girlfriend save MTN, wọ́n máa fi save plumber, wọ́n máa fi save mechanic, wọ́n máa fi save oríṣiríṣi gutter, anything wọ́n fi nọ́mbà obìnrin save. Ẹ̀yin tèmi, ẹ lọ wo eré Chef Tolu. Ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú ẹ̀. Ẹ̀yin ọkùnrin, ẹ máa allow àwọn obìnrin láti kàn ṣiṣẹ́ ìyàwó ilé, ẹ jẹ́ kí wọ́n ṣiṣẹ́, má yẹ kí wọ́n jókòó lásán. Cause table can turn at any time. K'Ọlọ́run má fi àìní sọ̀rọ̀ wa, ẹni tó ti ní kó má dà láìní. Nínú eré Chef Tolu yìí, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Nígbà tí table turn tó yẹ pé àwọn ìjọba gbé ẹsẹ̀ lé property ọkọ, ọpẹ́lọpẹ́ pé ìyàwó dọ́gbọ́n sọ̀rọ̀ ló fi ní owó láti fi ran ọkọ lọ́wọ́ nígbà ìṣòro. Ẹ wá wò tó yẹ pé ìyàwó yẹn gbogbo wàhálà hílàhílo tí ọkọ tó lọ fẹjọ́ sùn pé ìyàwó ò gbọ́rọ̀ sóun lẹ́nu, òun fẹ́ kó ṣiṣẹ́, ó lọ ṣiṣẹ́ kí ló fẹ́. Gbogbo wàhálà yẹn tójú ìyàwó rí nínú ilé torí pé ó fẹ́ ṣiṣẹ́, ó fẹ́ wà supportive nínú ìgbéyàwó ẹ̀. Gbogbo nǹkan tó rí still náà kò go back. Ó dúró pé má jẹ́ ń jókòó lásán. Àwa ẹ̀yin obìnrin náà, ẹ má jókòó lásán, ẹ máa ṣiṣẹ́, ẹ máa ṣe one or two things láti fi support ọkọ yín. You get? So ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré Chef Tolu. Nínú eré yìí, kò ṣe pé wọ́n kàn ṣe lásán, wọ́n pass message nínú eré yìí. Nínú eré yìí wọ́n ṣiṣẹ́ takuntakun. Nínú eré tí mò ń sọ, eré yìí kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Ó máa open eyes into a lot of things tó yẹ kí ẹ mọ̀. So fẹ́yìn tẹ́ bá ti wò, mo fẹ́ kẹ́ lọ wò. Ṣùgbọ́n fẹ́yìn tẹ́ bá ti wò, mo fẹ́ kẹ́ comment ní under comment section. Ẹ comment ní under comment section. Ẹ jọ̀ọ́ ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment. Ẹ ṣé nígbàkúgbà. Thank you guys. I really appreciate you. See you guys in my next video. Má gbàgbé láti subscribe, share, like and comment.